mo ń bá bàbá wa Professor Abímbọ́lá sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lèmi à ń kà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun fún ilẹ̀ Ọ̀yọ́. Bàbá, mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín kẹ́ ẹ ṣàlàyé bó ṣe jẹ́, ṣé lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín? Bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an nù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ní kí n dáfá ọba Aláàfin Ọ̀yọ́ ọlọ bí àgbáre wájà ní pìrìtìmbọ̀ ọdún mẹ́ta tí òbó léwó tó kù tẹ̀ yẹ tí omi agbada yí dànù. Wọ́n á ní gba wọn dọ́gbọ́n títí pé àwọn afọbajẹ wọ́n bá wọn wá ọmọ yìí. Gbogbo àwọn tí wọ́n ń fowó tí wọ́n fẹ́ fowó ṣe tí wọ́n gbowó ńláńlá tí wọ́n gbé fáwọn afọbajẹ. Nígbà tó wá yá àwọn afọbajẹ wá jà láàrin ara wọn níbi owó tí wọ́n ń pín àwọn kan kò tó nǹkan ní owó tí ẹni tó gbé owó ńlá kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fìjọba yìí ní owó tó fún wọn. Afọbajẹ méjì nú wọn á fọn pé àwọn ò wọ́n tiẹ̀ tó ọmọ aráàrún wọn lè táwọn mú nì. Ní a rí i pé owó tí ẹni tó dó lórí wọn tó gbà yìí tó fáwọn ń bẹ kékeré láì ní owó yẹn pọ̀ gan-an tó fẹ́ dí odò. Ẹwọ́n tí a jẹ́ pé kékeré báyìí lè fáwọn bàbá owó yòókù ńkọ́ bàbá Sádìjà. Wọ́n ti kọ́ fọwọ́ sí ohun márààrún bọ́ọ̀nà méjì wá ní àákọ́ síjọba àkútó. Àwọn ò fọwọ́ sí mọ́ o. Àti owó tí olórí àwọn gbà àsọpọ̀ rẹpẹtẹ báyìí tí wọ́n fáwọn ní kékeré ń bẹ̀. Mi tí wàhálà sá ti bẹ̀rẹ̀ nu. Àwọn aráàlú náà wá ń kọ̀wé síjọba àwọn kan nínú ìwé ìròyìn wípé owó lẹ́ẹ̀fì yan ọba Aláàfin sípò yìí wà dàbí. Ọ̀rọ̀ sádìyàn kan yẹn rin láti oṣù kẹrin ọdún ìlọ́po ọdún mẹ́ta tí bàbá wa ti wàjà wọn sáré sí gbáàdì ọdún tó kọjá ní a pè dá sọ̀rọ̀ náà. Gómìnà rere ni gómìnà wa ní síbí fáwọn fi ṣe kíní láyé àtijọ́. Bá a bá fi fá ṣe é owó náà wọ́n máa gbà lọ́wọ́ àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe gbogbo ìlú ilẹ̀ Yorùbá lónìí. Àmọ́ ọba tàwọn Fúlàní nílẹ̀ Haúsá o, àmọ́ ọba bòmí o, owó sá ni wọ́n gbé kalẹ̀. Táwọn afọbajẹ ó pe owó bèbèrè wọ́n ra mọ́tò fún wọn, wọ́n ra jẹnẹrétọ̀, wọ́n sá ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù wọ́n lè gbowó lọ́wọ́ ọgọ́rùn-ún èèyàn. Ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù ni wọ́n fi jẹ. Ẹ ṣe ń ṣe nù.
gómìnà wa lò wọ́n gbà wọn rò pé yìí ń dá ẹ má jà sí yìí mọ́. ṣé bí bàbá wa ló jókòó kalẹ̀ táwọn sì mọ̀ pé kì í purọ́ kì í ṣèké kì í mú nǹkan kì í gbogbo ibi tó ti ṣiṣẹ́ ní yunifásitì níjọba ní kíkíbi kò mú kọ́bọ̀ ẹnìkan kan rí. Babaláwo sì ni wọ́n lè fi jẹ àwíṣẹ gbogbo àwọn ní àgbáyé. Àti jẹ́ kí bàbá wọn lọ dáfá kó sí bí wọ́n ṣe ń dè ló. Bàbá ṣe bí wọ́n ṣe yóò rí bí ṣe rí.